gẹ́gẹ́ ní aago mọ́kànlá lọ láti ìkànnì Bowen 101.9 FM Ìwó. Ìròyìn ní ṣókí náà ni yóò máa dé sí etí gbọ̀nyìn. Joseph Akande ló ń ròyìn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ darapọ̀ mọ́. Gbajúmọ̀ akọrin takasúfèé Naira Marley ti ké sí àwọn èèyàn tó wà nídìí ìwádìí ikú gbajúmọ̀ akọrin takasúfèé ní Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad pé kí wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tún lórí ìwádìí wọn. Naira Marley ní gbogbo àwọn ènìyàn tó súnmọ́ Mohbad tó jáde láyé ní ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n tí ọ̀rọ̀ ikú rẹ̀ sì ń jà rìnrìn lẹ́yìn tó kú tán, ó ní kí wọ́n padà lọ kó gbogbo wọn. Naira Marley kéde ọ̀rọ̀ náà nínú fídíò kan tó fi síta lórí ohun tó pè ní àlàyé tirẹ̀ lórí àjọṣepọ̀ tó wà láàrin òun àti Mohbad nígbà ayé rẹ̀. Naira Marley ní bí wọ́n bá fi dá tòun ni ó ní ṣe ni kí àwọn ọlọ́pàá tún gbogbo àwọn èèyàn tó wà láyìíká olóògbé náà kó sí àtìmọ́lé. Ó ní kí wọ́n tún ìwádìí ikú rẹ̀ bẹ̀rẹ̀ padà kí wọ́n sì fi ọlọ́pàá tó ṣe fi ọkàn tán sí àkóso ìwádìí náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rèé nípa bí ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Chad ṣe tẹ Muslim Mohammed Yusuf, ọmọ olórí ikọ̀ agbébọn Jama'atu al-Sunnah leader Awati wa Jihad tí ọ̀pọ̀ mọ̀ sí Boko Haram ní Nàìjíríà. Ọwọ́ tẹ Muslim Yusuf pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ 4 mìíràn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí Zagazola Makama, olùwádìí lórí àwọn iṣẹ́ Boko Haram ní adágún Chad ṣe sọ. Makama sọ pé àwọn aláṣẹ orílẹ̀-èdè Chad ti mú Muslim Mohammed Yusuf láì mọ ìdánimọ̀ òtítọ́ rẹ̀ ṣáájú kí iléeṣẹ́ ológun alájùmọ̀ṣe ní Nàìjíríà MNTJ tó kojú Boko Haram tó kàn sí wọn. Ìwádìí fi hàn pé Muslim, ẹni tó jẹ́ àbúrò olùdarí ikọ̀ Aswab Habib Yusuf tí ọ̀pọ̀ túmọ̀ sí Musab al-Bawawi, jẹ́ olùdarí àwọn oníjà ẹ̀sìn ní Chad tí ó sì ń ṣe ìkọlù ní orílẹ̀-èdè náà fún ìgbà díẹ̀ sẹ́yìn. Olùgbọ́n ti ilé ọgbọ́n nípínlẹ̀ Ọ̀ṣun, Ọba Ọ̀mọ̀wé Francis Olúṣọlá Àlàó, ní púpọ̀ ohun tó fa rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ ló jẹ́ pé ó wá láti ọwọ́ àwọn tó máa ń gbé ìròyìn káàkiri. Ọba Olúṣọlá Àlàó lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé òun súnmọ́ àwọn ọba aládé méjèèjì yìí tó sì jẹ́ pé àwọn méjèèjì ń dáàbò bo agbègbè àti ìtẹ́ wọn ni. Ó ní àwọn tó ń gbé ìròyìn káàkiri ló máa ń gbà á bí ìgbà ọtí, ó ní oníkálukú fẹ́ dáàbò bo ìtẹ́ wọn ni ó ní èmi ju èyí lọ, ìwọ ojú mi, ó náà àìsí fi àgbà fágbà, ó náà ni ò jẹ́ kí ayé ogun. Olúgbọ́n ní nǹkan pàtó tí òun fẹ́ kó di mímọ̀ ni pé àgbà ní àwọn ọba aládé méjèèjì ọ̀hún tó sì jẹ́ pé ó pè fún sùúrù lásìkò yìí.